Igbajo non baby. In England, the 24th of May, year 2024. Coronation anniversary launching. Tika Kábíyèsí Ọba, His Royal Majesty. Ọba Dr. Ademola, Stephen Kayode Makinde. Kábíyèsí mo bá ẹ dúpẹ́. Ìtọ́rọ̀ wípé kò ní lè ṣe Ọlọ́run ọba ti ṣe. Kábíyèsí ogun kan ò lè lè kápá Ọlọ́run má ka. Ẹni tí ò rí ṣe lénìí ó lè rí ṣe lọ́la, ogun kan ò lè lè kápá Ọlọ́run má ka. Musiliu mọ̀jílẹ̀ ní Olúwa mi o. Mo wá fàmọ̀nà mi lé ẹ lọ́wọ́. Ọba tí ń fẹ́ dá mọ́nà dákun wá tì mí lẹ́yìn o. Kábíyèsí ní ká sọ fún gbogbo ọmọ Ìgbàjọ. Ẹni tó ṣàwọn àwọn ti dáríjì. Ẹni tí kábíyèsí bá ṣẹ̀ kó dáríjì kábíyèsí. Kábíyèsí ní ká sọ fún yín wípé ẹni táwọn abẹ tó bá ṣàgídí. Olúwa jẹ́ kí àrógò wa lò. Olúwa jẹ́ kí ìrógò mi lò. Àwọn tó ti bà mí jẹ́ kán fọlá mi tọrọ. Olúwa jẹ́ kí ìrógò mi lò. Olúwa jẹ́ kí ìrógò mi lò. Àwọn tó ti bà mí jẹ́ kán fọlá mi tọrọ. Aláyélúwà ọba Makinde Stephen Kayode tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, orúkọ la fi ń pa aládé. Kábíyèsí ó yá ẹ̀yìn tí mo yè yí jẹ́. Ìwọ nà ìwọ pápá ìwọ nà. Ẹ tí mo yè yí jẹ́. Ìwọ nà ìwọ pápá ìwọ nà. His Royal Majesty Ọba Dr. Ademola. Ìwọ nà ìwọ pápá ìwọ nà.